alágbára ayé ọba ayé kì í bínú tán wọ́n bínú díẹ̀ ni wọ́n fi yòókù sínú ni ọba ayé kì í sọ̀rọ̀ tán wọ́n sọ díẹ̀ ni láyé fi bẹ̀rù wọn ọba ayé kì í sùn tán wọ́n fojú kan sùn fojú kan lajú ni wọ́n fi lù control ọba ayé ò gbọ́dọ̀ jẹun tán tí ọba fẹ́ wọ sàárè ní gìrìgìrì àròlígìrà fi dúníyà ìzàkánà fọdílà tàràkọ àlà rọsèrèjálè wàyà kòtòbò wàyí kánà mísìlì láfọdílà tàìndà o. Yuko beautifully fi sawari yele abu. Afani aroligira fi dunia ida kana fodila. Ẹni tí agbára máa ń gùn tẹ́ ti gbàgbé pé power is highly temporal. Aroligira. Tí ń jẹ́ agbára ayé láàrin ìṣẹ́jú kan sí kejì tó bá fẹ́ gbọ́dọ̀. Aroligira fi dunia. Kí ni wọ́n gbé lé ọ lọ́wọ́? Ẹni tí ò tó ẹgbẹ́ ọmọ rẹ ní control United States. Ìdákanà fọdílà. Ẹni tí ò tó ẹgbẹ́ àbúrò rẹ ní control UK. Wọ́n fẹ́ lòmíì ṣe chairman ní council lásán. Yóò máa wo ní hànàhànà bí ajá ti ẹ̀ dè mọ́ bí ajá àdìgbòlugi. Yóò máa wo hànàhànà ní bí ajá àdìgbòlugi. Kí ló dé tágbára bá dọ́wọ́ apá kẹyìn ènìyàn. Tẹ́ẹ̀kì mọ level yẹn mọ́. Ẹ ti wá believe pé gbogbo agbára ló ti dé àròlígìrà fi. Dúníyà ìdàkánà fọdílà. Mo rí òmùgọ̀ èèyàn tó ti torí pọ́lá ń bẹ lọ́wọ́ ẹ̀ tàràkọ̀ àlà rọsèrèjálè wàyà kòtòbò. tó wá ń tẹ orí àwọn èèyàn mọ́lẹ̀ tí ń sọ̀rọ̀ sakasaka. wàyí kánà mísìlì láfọdílà lọ́dọ̀ ọ̀rùn mi ni láfọ̀dí látàìndà gbogbo ayé lè máa pè lọ́lọ́lá ìyẹn ò kì í sọ lọ́lá alábùkù ẹ̀dá ni ó ń yẹ̀yẹ́ èèyàn. Yuko beautifully fi sawari yele abu. Yuko beautifully fi sawari yele abu. Ó ní màá ń máṣọ rẹ̀ màá wé rẹ̀ bí àwọn ọmọ wẹrẹ tán fèrè pẹ́ sí lẹ́sẹ̀ títí ó pọ̀ ọmọ wẹrẹ tí ń fèrè pẹ́ ṣeré lẹ́sẹ̀ títí ọpọlọ wọn ṣe mọ bẹ́ẹ̀ náà ni màá gbà pọpọlọ owó àgbàlagbà náà mọ. Ẹ̀yin ọlọ́lá ayé ẹsẹ̀ pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ̀ ọba tí ẹ wá dájọ́ fún wọn ni wọ́n gba béèlì ẹ̀ wọ́n àrí gbà títí tó fi wá lò bí ọjọ́ 3 àbí 4 ní correctional center odidi ọba nítorí nǹkan kékeré sùúrù ṣẹ́jú kan tó yẹ kó gbé tó ọba ti bá rẹ̀ nípò àgbà ọgbọ́dọ̀ ha di maturity kó nǹkan tó gbé dání. Ọba náà wá dé wọ́n tún ní ọgbọ́dọ̀ dáàfin rẹ̀ òfin tó gbé dé torí pọ́ embarrass ìlú ẹ̀ ọ́ embarrass state ọ́ embarrass Nàìjíríà abẹ́rẹ́ nǹkan ni àmọ́ bó ṣe wá rí yẹn ọba yẹn ti jẹ ìyà tí ò ronú pé òun lè jẹrú ẹ̀ láyé. A fi orúkọ Ọlọ́run a fi bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn kán dàkún ká wò ṣe kán wo tọlọ́run mọ́ lára ó ti jẹ ìyà kí ìtàn yẹn kó má kọ̀ntínú tí ò bá padà tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ ọba mi lè padà jẹ tí ò ní mọ Yésùfù o tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ ó lè mọ padà sórí ipò yẹn mọ́. Ẹ má jẹ́ kó pẹ́ kó má wà nù rẹ́kọ̀dù tìyín náà pé ẹ lo òfin gẹ́gẹ́ bí agbára tíjọba gbélé yín lọ́wọ́ ẹ lò ó lóòótọ́ àmọ́ ẹ tún fàánú kun ẹ fà á létí ẹ fà á nímú ẹ fà á lẹ́sẹ̀ ẹ jẹ́ ọmọ wípé agbára ọba ó níbi ọmọ o kò sẹ́ni ó gbọ́dọ̀ rúfin o bí ẹ̀yin tẹ̀ ń bẹ níjọba gan ìgbà tẹ̀ ń bẹ níjọba ni immunity mú yín dúró níbi ẹ̀yin náà bá ti kó ń bẹ kò sí immunity mọ́ o. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ sì sí Ọlọ́run lára ọba yìí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tí ò gbọ́ ẹ̀kọ́ tí ò dúró gbà nígbà tó wọ̀ pé bí ìjọba ẹ̀kọ́ àmọ́ ẹ dákun ẹ má jẹ́ kọ́lá ọbọ̀ ọmọ lọ́wọ́ ẹ dá padà sórí ipò ọlá àwọn tí wọ́n fẹ́ gbapò ọba lọ́wọ́ ẹ pọ̀ o kò sílẹ̀ Yorùbá táwọn tí wọ́n máa du ọba kì í pọ̀ tí kan báyìí ní problem kékeré báyìí yókù ọmọ sáré pé kókó ńbẹ kẹlòmí ọbọ bẹ́ẹ̀ ni àròlígìrà fi. Dúníyà ìdàkánà fọdílà tàràkọ̀ àlà rọsèrèjálè wàyà kòtòbò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti ṣe kìlọ̀ mo ṣe wáàsí kan ní 2023 ó go viral mo pe tọ́pìkì ẹ̀ ní sàzù olórin ọ̀pọ̀lọ́ tí ń jẹra ẹ̀ mọ́lẹ̀
no Tatansako tí ń yọrin ọ̀gá tí ń yọrin ó ń kú ká tó sọ Tatansako tí ń jara ẹ̀ mọ́lẹ̀ ìwọ̀nba ni wàhálà mọ̀ wàhálà lójoojúmọ́ ayé ń fi nǹkan burúkú yìnyàn ó dẹ̀ ronú bí bàtà bá ń rú àrójù ó ṣetán yọ ya ni àròlé gíra fi. fi dúníyà ìdàkànà fọ́dìlà tàràkọ̀ àlà rúùsì rìjàlè wàyà kùtùbù tàràkọ̀ àlà rúùsì rìjàlè wàyà kùtùbù. wèrè olórin gbogbo soft drink tó yẹ káwọn ọmọ àdúgbò rẹ mu tó kó lọ odò ń jọ sí ṣé gbogbo fanta tó lọ tún dànù yẹn kò gbà ọ́ lẹ̀ mọ́ ni. oògùn kọ́ ọmọ kù tó ń ṣe kiri kò gbà ọ́ lẹ̀ mọ́ ni. alọ́tọ̀ lóògùn ọ̀tọ̀ lọ́pọlọ téèyàn fi ṣe ayé ọkàn ń lo ayé lọ wọ́nran àfikọ́ lọ́wọ́ ká bí ọlọ́run kọ́ dá èyí ò lè máa lo ayé bó ṣe ń lò lọ yìí àfi káwọn tó ní ọbẹ̀ náà lé lórí. ìwọ náà ló lanu gbàgà sílùú Ìbàdàn ọ̀lanu gbàgà sílùú Ọ̀yọ́ gbogbo ìyàwó tó bá ti fẹ́ tíjà bá ti dé fífi ní sẹ̀sìn ni mo sọ nínú wáàsí tí mo ṣe ń gbà yẹn mo lánàbì ní obìnrin ọkùnrin tí bá ń fi obìnrin sẹ̀sìn fúnra Ọlọ́run ni ó fi sẹ̀sìn láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámọ̀ obìnrin èèyàn bú ni majority obìnrin tí ń bẹ láyé àwọn ni wọ́n tọ́jà òní ọ̀dà wàhálà sílẹ̀ tó bá bá fa wàhálà kọjá àbí tó yẹ tó bá ti ń tú àṣírí ẹ̀ despite the fact pé òun lọ́jẹ̀bi yóò mọ̀ túmọ̀ sí pé ọ̀n tásìrí Ọlọ́run ọ̀n tásìrí gbogbo tí ń jóbìnrin ayé àròlé gíra fi. dúníyà ìdàkànà fọ́dìlà tàràkọ̀ àlà rúùsì rìjàlè wàyà kùtùbù. ẹni tí wọlé rẹ̀ pé gan-an tó pé látòkè délẹ̀ bíjọba bá fẹ́ dìlì pẹ̀lú ẹ̀ wàláhì wọn ò rí lupo mọ̀nsóhìlà fòtìnà ẹni abá question afẹ́ fìtínà ẹ̀ ní ti ń jágbára àjọba nù. bàbá tó bí owó èrè olórin ẹ dákun mo fọlọ́ ń bẹ̀ yín ẹ lọ sunrun mẹ́ta tágbàlagbà sùn ẹ tàkàkà ẹ fẹ̀yìn lélẹ̀ ẹ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ ronú kò gbọ́dọ̀ máa lọ báyìí. Ọlọ́run sí ọmọ rẹ lógo kí ló mú yín tẹ́ gba gbogbo pépà tó yẹ kẹ́ gbàgbé tẹ́ẹ̀sì mọ́ ọmọ yín pé kò láṣìírí ọ̀sọ̀ síta kódà ká sọ pé ẹ̀ mọ̀ ni bàbá tó bí Bobrisky ó ṣe dáadáa kan kó tó lọ níjọ́ tí ń ṣe birthday tí Bobrisky wá bẹ̀ ó fẹ́ gbé mọ́tò fún bàbá yẹn ní rárá ọkùnrin lọ́mọ òun kì í ṣobìnrin padà lọ́njọ́ ọba dírẹ́sì bí obìnrin tó dírẹ́sì ọkùnrin tó ń rí pọ́nmọ́ òun tó ń bínú nítorí ọba mú àwọn gbangba náà àmọ́ wọ́tọ̀ wáyé wọ́kọ́ lọ́mọ òun padà lọ òbí tí ọba lè kẹrùn sọ̀rọ̀ yọ padà kẹtàn sáré. látẹ̀sílì mẹ́nà ìdá mẹ́kùn tàmùkù tẹ̀dìrọ̀. tó bá jẹ́ pé ìyá tó bí ọmọkùnrin yẹn ń bẹ láyé ni níjọ́ tó lanu gbàgà sílùú Ìbàdàn ìyá rẹ̀ ó ti jáde tí ọmọ yíra mọ́lẹ̀ àgbóhùn yín bàbá ọ̀lànà gbàgà bú àwọn aláàfin àgbóhùn yín bàbá ó ń fa àwọn obìnrin ṣẹ̀sín àgbóhùn yín bàbá ó ń bú gbogbo ẹni tó ràn lọ́wọ́ láyé àgbóhùn yín bàbá bẹ́ẹ̀yàn gúgúrú jọ bẹ́ẹ̀yàn bá yan lọ́wọ́ èèyàn máa ń súfèé ni o ọ̀yàn gúgúrú jọ lọ́wọ́ ọmọ súfèé ni ká má rò pé ó ti kó gúgúrú jẹ ó yẹ kẹ́ ẹ wí jáde káyọ̀ tiẹ̀ mọ̀ pé àwọn gbóhùn yín ọ̀rọ̀ ló wá délẹ̀ gbogbo àwọn ọmọ yòókù tẹ ẹjọ́ bí bóun ni òsè ní sọpọlọ mú bàbá yìí torí pẹ̀lú tó ń fojú hàn bọ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má ka àwọn ọmọ yòókù kún mọ́ kó jẹ́ pọ́ ọmọ tẹ́ ẹ̀ka kan náà nù ó ṣeé ṣe kọjá pé ẹ̀ka òun náà kún tẹ́lẹ̀ ńgbà tọrọ wọ́n múlẹ̀ tó kà kún àwọn lè gíra fi. dúníyà ìdàkànà fọ́dìlà tàràkọ̀ àlà rúùsì rìjàlè wàyà kìtùbù tàràkọ̀ àlà rúùsì rìjàlè wàyà kìtùbù. ogun ló lọ́jọ́ kan pọ́njú Ọlọ́run tí jórí ẹni ló lọ́jọ́ gbogbo bàbá tó bí wèrè olórin ọ̀ya agbára yílẹ̀ fọlọ́run bí Ọlọ́run dáadáa ó ṣeéṣe nígbà míì tọ́lọ́run bá fẹ́ bínú ìbínú Ọlọ́run kì í lálàá Ọlọ́run ò ní bínú sí ọ̀rẹ́ ìbínú Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ lédìlé ẹ̀ lórí tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run gbogbo ohun tó bá yẹ ká ẹ ṣe ẹ lọ ṣe tó bófin Ọlọ́run mu àwa bẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn àríbi tí wèrè olórin sí kò lè pọ́ ọmọ Ìbàdàn lòun tọ́ra àwọn ọmọ rí Ìbàdàn
èyí tọ́lọ́ ń pín sọ́dọ̀ yín nìyẹn ẹ dákun ẹ fà létí ni ẹ má jẹ́ káyé rẹ̀ ó bàjẹ́ tán yányán. ó ti rí fìrìfìrì ẹ rí fídíò rẹ̀ tí ń wò yóríyórí ni. ẹ dákun abẹ ìjọba ìpínlẹ̀ Ògùn abẹ àwọn town planning ẹ fún ní second chance láti lè kọ́rù building yẹn tẹ́ ẹ bá wo ọmọ líle nírú ọmọ ẹ ọlọ́nìkan lọ́mọ tó lè lọ sí tí ọba rán owó mọ́ o ẹ tún ayé ẹ ṣe àwọn tó bá jẹ́ evils nínú tó gbé dání ẹ gbà pẹ̀lú túláàsì kúrò lọ́wọ́ ẹ irú ṣesí yìí yóò máa corrupt àwọn ọ̀dọ́ tí a bá ń súnmọ́ àwọn ò lérò pé ká máa wọ pátákìrì àdúgbò wọn lérò pé yẹn lèyàn fi mèkì ẹ láyé ọ̀pọ̀ ọ̀dọ́ ni ò ní fẹ́ kàwé mọ́ lóòótọ́ ẹ fà létí ni ẹ má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ tán ẹ̀rùn ní mú ni ẹ má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ tán mo fi ọlọ́m̀bẹ̀ yín ẹ má wo ilé rẹ̀ nítorí ìtọ́lọ́hún ẹ má wo ilé rẹ̀ nítorí ìtọ́lọ́hún àmọ́ ẹ fà létí ẹ fún lófin tí ó máa tẹ̀lé bẹ́ẹ̀ bá ti tún túlẹ̀ ní ìsìn yóò tún jáde yóò tún sọ bí yóò tún máa jábọ́ bí ṣe jábọ́ after God na government after God na government kò pé tó wọ́n ṣe mí àmọ́ àbí ọlọ́run fún ẹ̀kọ́ lòun tún ayé rẹ̀ ṣe níjọ́ tó bú Ìbàdàn tó bú Ọ̀yọ́ Aláàfin ara ta mí pọ̀ àmọ́ mo rántí pé mi náà nírú ẹ̀ lọ́mọ mo nírú ẹ̀ lábúrò àjọbẹ ọlọ́run kó bàjẹ́ fún ẹ ṣáṣú ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún ẹ wàá rí ògo ẹ lò wàá rí gbà ẹ lò ọlọ́run ó wà change ayé ọlọ́run ó bá wa reform ẹ sọ́nà tó gbà wúlò fúnra ẹ tó wúlò fẹ́ bí tó wúlò fara ọlọ́run ó wà bá wa jó ọ lẹ́nu tẹnu rẹ ọmọ máa jábọ́ ọmọ pòròpòròpòròpòrò bàbá dẹ̀ rí yẹn bóyá kán wá sọ́bàtà kan bọ́ ọ̀ràn ẹnu ẹ bí sọ́bàtà bá lè bọ́ ọ̀ràn ẹnu ẹ bóyá ẹnu yóò dúró díẹ̀ híjà tó lè má rí ìtòhùnlékòwò mo lè wí wàláhì yí pààyàn kan yìí ni o. ọjọ́ wo sọ́jọ́ wo ná wo nǹkan tí ń ṣẹlẹ̀ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ọlọ́run dákun má ṣe tọ̀tá mi. Ya Latifu tèmi ni. àmì o Ya Latifu tèmi ni o ṣe. àmì Ya Latifu tèmi ni o ṣe. Ọlọ́run dákun má ṣe tọ̀tá mi. Ya Latifu tèmi ni o ṣe. Ya rijala al-ilmi ya mili ad-dunya. Man yuslihu limiliha idhalmilihu fasada. Àfààní mo pè yín ẹ̀yin ọkùnrin mímọ́. Ya rijala ilmi. Ya rijala din mo pè yín ọkùnrin ẹ̀sìn. Ya rijala din. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kí la fẹ́ fi tún ẹran ṣe bẹ́ẹ̀ràn bá bàjẹ́ wọ́n á fi iyọ̀ tún ṣe. Bí iyọ̀ bá wá bàjẹ́ kí ni wọ́n fẹ́ fi tún iyọ̀ ṣe lẹ́yìn kan sàlóhùn. Àwa tá a jẹ́ ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ronú ìfọwọ́sowọ́pọ̀ wa ni ló lè tún society wa ṣe. Ìjà ìsìn tá ń jà yìí a lot of opportunities ńlá lose nínú ẹni tó yẹ kó máa lead àti gba ẹ̀tọ́ aráàlú làwa tá a jẹ́ ẹlẹ́sìn àmọ́ àráyè yẹn máa ń torí wàhálà tá ń bára wa fà báburú kan bá ti ṣe ẹnìkan instead tá a pawọ́pọ̀ fight evil à ń ṣe àblame nísìn eléyìí tí a ní ibi mùsùlùmí ni pásítọ̀ tí a ní amú tó gbérí èèyàn ibi kírísítẹ́nì ni babaláwo kí ni sẹ́ẹ̀tì ẹ̀ tẹ́lẹ̀ ní tí ó ṣe nù eléyìí tá à ń wí kiri nìyẹn instead tá a jọ pawọ́pọ̀ ká mọ̀ yìí pé kò sí ẹ̀sìn tí ò séèyàn bú kò sẹ́sìn tí ò séèyàn rí èèyàn bú inú ẹ̀sìn kọ̀ọ̀kan ẹjẹ́ àjọ pawọ́pọ̀ láti fight evil ọ̀kan ló tó ṣẹlẹ̀ nílọrin lẹ́ni àbílànà yẹn ọmọ tí wọ́n fi ilé kéwú tójú ń kan ọmọ tí ò tí wọ 35 kò tí wọ 30 years tó lọ dúnbú ọmọbìnrin tó sì gé ẹran ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ mo wò lórí fídíò kámẹ́rà yẹn sì ń gbà lọ́wọ́ mi nínú gbogbo ẹran ara ọmọbìnrin yẹn ọwọ́ rẹ̀ ni wọ́n rí tébù tó ti kún bí ẹni kun ẹran wọn gbẹ báyìí ó wà lórí íńtánẹ́ẹ̀tì ó dúnbú ọmọ wọn tírèlì ẹ̀ ní tìtorí pé wọ́n rí póun ní nọ́mbà rẹ̀ ló pé ọmọbìnrin yẹn káyìn wọ́n bá bàtà ọmọbìnrin yẹn nínú ilé ẹ̀ wọ́n bá ẹ̀jẹ̀ rẹ̀ tó rọ sínú òkè wọ́n rí ẹran ara rẹ̀ tó kó sínú òkè ọ̀dà kan tó wá kan odidi ọwọ́ tó tún fi síbì kan nítorí Ọlọ́run instead tá a fi jọ pawọ́pọ̀ bá o lè wí kírú ẹ̀ ọmọ ṣẹlẹ̀ mọ́ ẹ máa wọ́ wọn mọ̀ trade blame ní nísìn àwọn ẹlẹ́sìn yòókù ọbẹ̀ jáde ẹ̀yin mùsùlùmí àti sọ fún yín ojú tí wọ́n o níjọba kan traditionalist náà mùsùlùmí náà tún bẹ́ jáde rí wọn o níjọba kan kírísítẹ́nì àwọn yòókù náà tún bẹ́ jáde ìwà wọn ni ẹ wá wò wọn o instead tájọ pawọ́pọ̀ fight evil kúrò ní society wa ìjà ìsìn là ń jà
àbájọba jà lórí pé ilé iṣẹ́ mélòó ló wà nílùú, àbájọba jà lórí pé bò láró sì dẹ̀lú. Ìjọba ń wò wá níran nítorí pé n tó pé ìjọba ní tá à ń ṣe yẹn. Bí báràlú ọba ti ní pírọ́blẹ̀mù kan tí wọ́n mọ̀ bá yí, ìjọba ni wọ́n fèsì. Àmọ́ wọ́n mọ̀ pé pírọ́blẹ̀mù ẹ̀sìn ń bẹ lọ́wọ́ yín tí gbogbo ń tọ́ yẹ kó tọ́ sí gbogbo ìlú ìtàn ẹ̀ ní ronú kó yẹ ká ẹ béèrè ẹ̀tọ́ yín. Ntọ́ bá jẹ́ tọ́ yín gan báwọn kan bá béèrè àwọn kan tó takò wọn ni pé rárá o àwọn ò trust yín. Ọ̀rọ̀ ṣẹ̀ríà ní lọ lọ́wọ́ bí ẹ bá gbé ṣẹ̀ríà wá sí ayé ọ̀pá rẹ̀ ni. Èmi gangan tí mo jẹ́ àfà ṣé dandan ni kí n lọ kóòtù ṣẹ̀ríà ni bẹ́ẹ̀ bá ní lọ kóòtù ṣẹ̀ríà tí n bá ní lọ kí ni ó ṣẹlẹ̀ òfin Nàìjíríà ló mú mi. Àmọ́ nítorí páwọn èèyàn ò trust àwọn tí wọ́n ń gbé bọ̀ ń ló dá ariwo sílẹ̀. Wọ́n reverse oríṣiríṣi táwọn náà ti ṣe rí tí wọ́n trust wọn tí wọ́n padà gbé nǹkan mi wọlé tó jẹ́ pọ̀tọ̀ ní tí ń bẹ lókè ọ̀tọ̀ ní tó padà wọlé. A máa bára wa fà lọ ni until ìjọ tá a bá tó ronú tá a tó gbà yí pé ọ̀kan lè nìyàn. Society wa bí ìgbà tá à ń bẹ nínú ọkọ̀ ojú omi ni tẹ́nìkan wá yọ àáké tó ń sá bí omi bá wọlé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ gbogbo ẹni tí ń bẹ nínú ọkọ̀ ojú omi yẹn ni ó sink. Òjijọ́ tá a bá tó ronú tá a bá tó pawọ́pọ̀ láti fight evil wallahi ìjọ yẹn látó progress o. Àmọ́ ká máa trade blame gbogbo olùtọ́ lajú láyé ẹ dákun ẹ jẹ́ ká wò. Tó bá jẹ́ pé àdúrà ní sọ ìlú kan do lórí ayé ni kò yẹ kí ìlú kan ṣáájú Saudi Arabia àti Jerusalem. Àwọn ló yẹ wọ́n máa control ká máa pé nítorí páwọn ní ọmọ àdúrà ṣe jù ni. Tó bá jẹ́ wípé ẹbọ ṣíṣe kéèyàn máa bọ òrìṣà lọ́tún lósì ní bá mú ìlú kan jẹ́ olórí ayé ni kò yẹ kí ìlú kan ó bí ti India. Over 1,000 idols, 1,000 type of religion. Ẹni bẹ nílẹ̀ India, Hinduism ló popular jù ni. Bí wọ́n ṣe ṣètò ìdáhùn ni wọ́n control ayé bí. Kí ló dé tó lọ ń gbé kí control ayé sọ́dọ̀ America? Kí ló dé tó gbé control ayé sọ́dọ̀ Russia? Kí ló dé tó gbé control ayé sọ́dọ̀ China? Àwọn tí a múra sí gbìyànjú ayé nìyẹn. Àwọn ọ̀gá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n fèsì báwo láyé àwọn ó ṣe dáa. Báwo ó tiẹ̀ wọ ná káwọn ó tiẹ̀ kọ́kọ́ rí gbádùn táyé náà. Ní Nàìjíríà, àgbádùn ayé àti ìmọ̀ bí Ọlọ́run tó kó àṣì lọ́run. Nítorí pàǹbára wa jàjẹ́ ẹ̀sìn. Gbogbo ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó lè wúlò fún ìjọsìn ńláńlá ní gbogbo ilé ẹ̀sìn ti gbà tán. Àní rántí gàjà ilé yìí. Àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ò tó nǹkan láàmú wa ranjú mọ́ra wa láàmú fẹjú mọ́ra wa. Nígbà tó jẹ́ pé gbogbo ń tó yẹ kó jẹ́ tiwa níjọba ti waste dànù tán. Àròlé gíra fi. Dúníyà ìdákànà fọ́dílà tàràkọ̀ àlà rùsìrì jálè wàyà kùtùbù. Ẹ dákun àwọn ẹlẹ́sìn tá ń bára wa jà ọjọ́ wo la tó fẹ́ ronú ọjọ́ wo la tó fẹ́ ṣe làákà. Àròlé gíra fi dúníyà. Ẹ̀yin tẹ̀ ń mẹ́kì owó látòrí pé ìjà ẹ̀sìn. Ìdákànà fọ́dílà. Ẹ fabricate tí ò ṣẹlẹ̀ láti gbé ẹlẹ́sìn kan kọlu ẹlẹ́sìn mi. Ẹ̀yin tẹ̀ ń mẹ́kì owó lórí íńtánẹ́ẹ̀tì lórí pé yẹ̀yẹ́ ẹlẹ́sìn kan. Ẹ̀yin tẹ̀ ń kọ́lé látara owó tẹ̀ ń gbà pẹ̀ ń bá tàwọn kan jẹ́. Ẹ̀yin tẹ̀ ń gain popularity látara pẹ̀ ń dájẹ́ ẹ̀sìn sílẹ̀. Wàláì ìyà tí ó jẹ yín lọ́wọ́ ń gbé wéètì lọ́wọ́ ni. Àròlé gíra fi Àdánwò tí ó kàn ń gbé wéètì lọ́wọ́ ni. ìdákànà fọ́dílà tàràkọ̀ àlà rùsìrì jálè wàyà kùtùbù. Tàràkọ̀ àlà rùsìrì jálè wàyà kùtùbù. Wàláwó kàná mi fili láfọ̀dí látàìndáwó. Yukosu bitifli fi sawari yal'abu. Yukosu bitifli fi sawari yal'abu. Àti Mùsùlùmí àti ẹlẹ́sìn Christianity àti traditionalist ẹ̀já gbàgbé wa wèrè tí ń lọ nígboro yìí. Kájọrò rí pé kí n la fẹ́ fi sílẹ̀. Ṣérù bá a ṣe ń lo láìfù lọ ní Nàìjíríà iná làwọn ọmọ owó tó kọ̀ntínì. Allah. Tó bá dé àwọn area kan l'Amẹ́ríkà wàá wá ronú àwọn abúlé ko Nàìjíríà wàá wá rò pé ṣé ayé kan náà táwọn eléyìí ń lò làwa náà sì wà Nàìjíríà. Tó bá dé ìgboro Amẹ́ríkà tó bá dé ìgboro UK tó bá dé ìgboro China tó bá dé ìgboro Canada wàá ronú pé ṣé ayé kan náà lásìjọ wà. Gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n great yìí Áfíríkà ni wọ́n fi ń great gbogbo ohun tí wọ́n fi sọ̀rọ̀ ajé Áfíríkà ló wà.
àwa tá ní nǹkan là kó lójú kan yìí àwọn sì ń progress ní ojoojúmọ́ àwọn fight lórí pé àlìjẹ́nnà nìkan làwa ń wá àwọn láwọn ọ̀wá àlìjẹ́nnà wọ́n ní káwọn sáráyé ṣe wọ́n wá aráyé ṣe tán àwa tá ó láwọn wá àlìjẹ́nnà owó ńlá ẹlòmíì ń talé ẹlòmíì ń ta ọkọ̀ ẹlòmíì ń ta ilẹ̀ bàbá ẹ̀ nítorí kó fẹ́ lọ lu wọn torí kó fẹ́ lọ Amẹ́ríkà torí kó fẹ́ lọ London nítorí pa àti fìjà ẹ̀sìn àti fìbàbí jẹ́ àti fi olóṣèlú tó kówó jẹ tá a lè fèsì tó jẹ́ pàwọn là ń bára wa jà àti fìbàlú jẹ níjọ́ ewúrẹ́ méjì níjọ́ ìgalà méjì bá ń kanra wọn nígbò nínú igbó ẹgbàá yí pé kìnìún tí ó jẹ kan nù wọn ti súnmọ́ ni o ìjà ẹ̀sìn tá ń bára wa jà ìjà tí ọba làákà ìmọ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ gan-an àròlé gíra fi. دنيا إذا كان فاضلا تراك على رؤوس الرجال ويكتب. àwa tá a jẹ́ mùsùlùmí تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. تعاونوا على البر والتقوى. ẹ cooperate lórí iṣẹ́ rere ni ẹ cooperate lórí ìbẹ̀rù Ọlọ́run ni wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ẹ má cooperate lórí ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà ìmúra ẹni lọ́tà. mùsùlùmí ayé ogun wo la fẹ́ fèsì ilẹ̀ Yorùbá ń sìn táwọn ẹni torí pàwọ́ gan ti wíìkì sára èébú ni ìjà ni kò pọ́síbù kí ìjọ kan nínú gbogbo ìjọ mùsùlùmí tó kó lóun nìkan lòun fẹ́ sẹ́kù wàláhì wọ́n tókè ẹ̀pà ni mélòó níjọ kọ̀ọ̀kan gbogbo ìjọ tá a wá ń bẹ àwa bára wa jà wa mùsùlùmí a wíìkì internally nítorí pé àwọn kan láwọn fẹ́ fọ̀ wá mọ́ àwọn kan ní majority àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí kò yẹ ká pè wọ́n ní mùsùlùmí wọ́n fẹ́ fọ̀ mọ́ ibi tí wọ́n ti fẹ́ fọ̀ mọ́ ní wọ́n ti ń fa sọ́ọ̀yà àròlégéra fi dúníyà. dúníyà ìdàkànà fọ́ọ̀dìlà tàràkọ̀ àlà rúùsì rìjálè wàyà kùtùbù tàràkọ̀ àlà rúùsì rìjálè wàyà kùtùbù. Áfíríkà lọ ronú àwa mùsùlùmí dáadáa wàhálà tá ń fà lọ́wọ́ yìí kò pé Islam bí ṣe wulẹ̀ kó mọ́ kí lẹ fẹ́ sọ níjọ́ tẹ́ ẹ bá déwájú Ọlọ́run kíjọ kan lérò pé òun lò wọ́n control gbogbo wa àwa yòókù náà ò ní gbà káwo láwọn làwọn control yín ẹ̀yin náà ò ní gbà kí ló dé tẹ́ fìdájọ́ sílẹ̀ síwájú Ọlọ́run eléyìí tó bá burú nínú wa tí ẹlẹ́sìn bá wù ní kájọ panupọ̀ ká bá wí ká lo constructive criticism ká má lo destructive criticism mùsùlùmí ní ìjà gbọ̀ngàn lórí íńtánẹ́ẹ̀tì tí ìṣe mùsùlùmí ló ṣe tí ìṣe kírísítẹ́nì ló ṣe kódà tí kìí ṣe ẹlẹ́bọ ló ṣe kìí ṣe traditionalist ló ṣe hardest lọ́pọ̀ jù ní àwọn tí wọ́n ṣe majority ń tà lò àwọn tí wọ́n ní kò sí ti ń jọ lọ. àwa tá a wá lẹ́sìn bẹ́ẹ̀ à ń lò à ń fi ń ṣàǹfààní àwa làwa ń bara wa jà àwọn sì ń pawó lára wa bí wọ́n ṣe ń rí owó data ni wọ́n ń rí owó káàdì ni wọ́n ń rí owó iPhone náà rí owó Android lórí wa ní ti fi wá pawó. àròlégé rọ́fì dùnìyà ìdákànà fọ́ọ̀dìlà tàràkọ̀ àlà rúùsì rìjálè wàyà kùtùbù tàràkọ̀ àlà rúùsì rìjálè wàyà kùtùbù. mùsùlùmí ayé mo fi Ọlọ́run tó ní mi búra tá a bá lè gbàgbé aáwọ̀ tí ń lọ láàrin wa tẹ́ ẹ̀ dájọ́ ọ̀nà fẹ́ni kankan mọ́ tẹ́ ẹ̀ fi dájọ́ ọ̀nà lẹ̀ fọ́lọ́run tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ayé di pa Ọlọ́run ọba mọ́ tẹ́ ẹ̀ mọ̀ pé everybody lọ́mọ ọ̀nà mọ́ tá a bá lè cooperate bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa wàláhì kò sí ẹlẹ́sìn tí ó fèsì Islam wọ́n mọ̀ pa ti wíìkì sínú wọ́n mọ̀ pé nǹkan ti gé wa kélekèle ẹnu wa ò kò ni wọ́n fi ń kó bò wá lọ́tún lọ́sì kódà bẹ́ẹ̀ lómi ìbá tó bú Islam tá àfáà mi ìbá tó jáde tó fẹ́ gbèjà Islam àfáà mi náà ni ó tó jáde pé àfáà tó ló ń gbèjà yẹn wọ́n ní wí kọ̀mọ́ kẹ́wù kọ̀mọ́ náàwù kọ̀mọ́ sọ́rífù kọ̀mọ́ bí tó ti yẹ kó sọ báyìí kò tún mọ tí jẹ́ fàlásífà kọ̀mọ́ fíkì kọ̀mọ́ ṣẹ̀ríà nínú àwọn àfáà náà ni ó tó jáde láti takò ibo là ń lọ táàrọ̀ kọ̀ mọ̀dá takọ̀ tó hùn. fílẹ̀ ìsìlámì bainakum wa antum ya ibadallahi ikhwana wa antum ya ibadallahi ikhwana. Ibo là ń lọ táàrọ̀ kọ̀. mẹ́ta takọ́tún
ojú àmọ́ gbàyàn tí nígbà míì. Ìsìlámì bainakumu. Ìsìlámù wá di ẹ̀sìn tí ò sólórí mọ́ nílẹ̀ Yorùbá. Kò sólórí. Ẹ dákun gbogbo ẹ̀sìn tá a jọ ń bára wá fa yìí ṣé kò sírú ẹ̀ lókè ọ̀yà ni. Ẹbẹ̀ ní nọ́ọ̀tì náà wọ́n mánéjì ara wọn ni. Ta ló sọ fún yín pé wọn kì í gbégún ní nọ́ọ̀tì? Èmi ní fídíò eléégún tọ́pọ̀ tí nọ́ọ̀tì táwọn èèyàn sẹ́ǹdì sí mi pé wọ́n mánéjì ara wọn ni. Churches ti ń bẹ ní north ó ti fẹ́ pọ̀ tó ti south west ń sìn. Wọ́n mánéjì ara wọn ni. Wọ́n ka ìjọmọ ìlú láàrin ara wọn. Wọ́n kà á kún gan fẹ́ ju ẹ̀sìn lọ́lọ́dọ̀ wọn. Mẹ́ẹ̀dá takọ́tù. Tó bá fẹ́ mọ eléyìí tí mo wí. Ìsìlámì bainakumu. Ìwọ gbé ní local government kan ní north kó lọ́dún 15. Ìwọ wá díje kó sọ pé o fẹ́ dìbò o fẹ́ kán dìbò fún ọ. Kẹ́nìkan tí ó kì í ṣẹlẹ́sìn kó náà dìde àmọ́ tọ́jọ́ máa lu wọn wà láàyò ọmọ lu wọn ni wọ́n dìbò fún wọn ní dìbò. Mẹ́ẹ̀dá takọ́tù. Kí ló dé ká lè jọ gbé lálàáfíà? Ìsìlámì bainakumu. Mo fi ọlọ́bẹ̀ yẹn ẹjẹ́ àparí wọ́nranwọ̀nran yìí torí Ọlọ́run. Kí la fẹ́ rojọ́ fọ́lọ́ ibadallahi ikhwana. Wa'tumu ya ibadallahi ikhwana. Ramadan dé tán báyìí. Ramadan kò kù ju less than 15 days ní Ramadan báyìí. Bó ṣe wá súnmọ́ yẹn ẹ̀rù ọmọ bá onílàákàyè pé kí làwọn yóò tó ń wí ní Ramadan ọdún yìí Ọlọ́run. Ìpìrànyìn èébúrànyìn ọ̀rọ̀ burúkú téèyàn gbọ́dọ̀ wí jẹ́jẹ́ ńlá àmọ́ wí jákè. Ramadan oṣù bẹ̀rù Ọlọ́run. Oṣù téèyàn ò kí ń sọ̀rọ̀ kọ̀rọ̀. Oṣù téèyàn ò kí ń bèébú. Oṣù téèyàn ò kí ń ṣépè. Ẹ ti kásọ kúrò lójú Ramadan yányán. Òǹkàlùkù wá ń ṣe rándanrandan. Ẹ ń ṣe wérewère bí nǹkan abẹ́ ọmọdé. Ìsìláàmù láti sọ pàṣẹ. Ṣàgáltà náà fún sáká fi mọ́ lásìtà tún dirí kù. Takunu lillahi madha ìnàtẹ̀lẹ́kọ̀ọ́. Takunu lillahi madha ìnàtẹ̀lẹ́kọ̀ọ́. Àwa Mùsùlùmí kan náà, àwa láàmú bọ́ bàjà. Apá kan ọmọ bájọba jà. Apá kan ọmọ bá lè mọ́mú wọn jà. Apá kan ọmọ bá àfáànú ilé wọn jà. Àwa yìí kan náà ni kí ló dé? Àbá ìsìlámù báyìí. Ṣàgẹ́dì tẹ̀lé fúnṣẹ́kà fi mẹ́ẹ̀lá tàtúndéré kò. Takunu lillahi madha ìnàtẹ̀lẹ́kọ̀ọ́. Takunu lillahi madha ìnàtẹ̀lẹ́kọ̀ọ́. Àti Mùsùlùmí àti ẹlẹ́sìn Christianity àti traditionalist nílẹ̀ Yorùbá níbi kájọ fọwọ́sowọ́pọ̀ láti géni tọ́pọ̀ láàrin ara wa. Ẹ̀yin Mùsùlùmí ayé ẹ jẹ́ make sample wá tọ́jọ́ ti Islam. Sayyidina Umar orin tó wúlò lára àwọn ará Róòmù nígbà yẹn ò kì í ṣe Mùsùlùmí. Wọ́n gbúrò Islam. Orin tó wúlò lára wọn Islam wọ́n gbúrò Islam àmọ́ wọn ò gba Islam gbà náà. Àwọn lówó tó fi dá kàlẹ́ndà ìjìrí lẹ̀. Kàlẹ́ndà tí ń bẹ láyé nígbà yẹn tó popular kàlẹ́ndà 5 ni. Kàlẹ́ndà China ń bẹ, kàlẹ́ndà tàwọn Ethiopia ń bẹ, kàlẹ́ndà ti Egypt ń bẹ, kàlẹ́ndà ti Gregorian kàlẹ́ndà ń bẹ. Kàlẹ́ndà yẹn ló wo bí ẹ ṣe ń ṣe lónà fi wá lọ mú ọjọ́ tí Ànábì travel láti Mẹ́kà lọ sí Medina tó ṣe ìjírá ẹjẹ́ mú ká. Kódà Muharram kọ́lá Ànábì travel ó sàtò ó sì gba títò ẹja máa lò bẹ́ẹ̀ ó rí nǹkan dá lára àwọn ọ̀ràn míì ó mú wá fún Islam ó sì dòun. Coin owó ẹyọ ó kọ́pì ẹ̀ látara àwọn ọ̀ràn kan ni ìran Lárúbáwá kì í ná coin tẹ́lẹ̀ òun ló kọ́pì ẹ̀ tó dẹ̀ print ẹ̀ tó di tí wọ́n ń lò ó fi wá dórí Ottoman Empire Salahuddin Al-Ayyubi rahimahullah òun ló introduce pé gbogbo ìran kọ̀ọ̀kan gbogbo ìran ẹ̀sìn gbogbo ìran ìlú ni a máa ní symbol kí la pè ní symbol Islam ìyẹn bíi 500 years lẹ́yìn ìgbà Nábì tí kò láyé òun ló introduce ẹ jẹ́ ká mú crescent oṣù tó ṣẹ̀ṣẹ̀ lé ká wá fi ìràwọ̀ ká fi sí láàrin ká má jẹ́ kí tiwọ́ ju jọ tàwọn tó kù bí ó ṣe débẹ̀ nù kú ikọ̀ Ànábì ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tá Ànábì fi kú kò rí àmì crescent àti ìràwọ̀ Ànábì ò rí ìbí yẹn làwọn kan jáde tí wọn ní kẹ́lẹ̀ bá mọ̀ pé ìràwọ̀ ni wọ́n ń bọ ní ẹ fi ìràwọ̀ sínú fúláàjì wọn
ìràwọ̀ tó jẹ́ pé lẹ́yìn 105 tá Nábì ti lọ 105 ọdún ni a tó gbé wá a mọ̀ wúlò fúnra wa ní mùsùlùmí ilẹ̀ Yorùbá ń tẹ́ lè kọ́sí lára Christian ẹ̀sìn láàní dàpọ̀ rere tẹ́ lè kọ́sí lára Christian níbẹ̀ kódà rere tẹ́ lè kọ́sí lára traditionalist níbẹ̀ traditionalist ilẹ̀ Yorùbá rere tẹ́ lè kọ́pì lára mùsùlùmí níbẹ̀ rere tẹ́ lè kọ́pì lára Christian níbẹ̀ Christianity ilẹ̀ Yorùbá rere tẹ́ lè kọ́sí lára mùsùlùmí àti traditionalist níbẹ̀ ẹ̀sìn láàní dàpọ̀ kálukọ́ sẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. anásùlẹ̀ náà sì fi badiwe wa fe adorin baduli badi wa lamu yese urule kodame baduli badi wa lamu yese urule kodame anasu linasi ẹnìkan ò lè dáyé gbé anasu linasi ọlọ́mọdé kárógun badiwe wa fe adorin. ẹ mọ̀ ní pé pípọ̀ tá a pọ̀ nílùú kan ní jẹ́ ká enjoy ìlú àwọn ìlú tó gún wọ̀ lápèjúwe bínú Ìbàdàn ṣe tóbi tó yìí kẹ́nìkan ní òun àtìyàwó òun àtọmọ òun nìkan làwọn ọmọ ẹgbẹ́ bẹ ayé oṣù bá a ṣe jọ pọ̀ tá ń pàdé ara wa yẹn ló jẹ́ wà interesting a máa wúlò fúnra wa ní ibi a bá ti wúlò fúnra wa ẹjẹ́ á fi kẹ́kọ̀ọ́ ẹjẹ́ mú àpèjúwe kan wá tó jẹ́ ti Islam pépà tí wọ́n fi ń píríǹtì ìwé láyé òde òní àkọ́kọ́ ibi tí wọ́n ti kọ́kọ́ ṣe ń tọ́jú ọmọ pépà Egypt ni àwọn wọn gẹ̀jẹ̀ syrup kíní mi ò mórúkọ kíní yẹn ní Yorùbá ni wọ́n fẹ́ ní à ń ṣe nígbà yẹn tó fẹ́ jọ ìwé àmọ́ kò jọ àwọn tí a kọ́kọ́ produce ń tọ́jú ọmọ ìwé tá à ń lò láyé òde òní àwọn Chinese ní gbogbo ayé Chinese ló kọ́kọ́ produce ẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí produce ìwé òrìṣà kan ní ìwé tí wọ́n ń bọ wọ́n wá fi secret sí ẹni tó bá ti mọ̀ bá a ṣe ń tẹ pépà ìkọ́ gbọ́dọ̀ líǹkì ẹ̀ síta tó bá líǹkì ẹ̀kan báyìí ni ó sì fún wọ́n fẹ́ kó jẹ́ pààrọ̀ nìkan làwọn ò ní monopoly ìbọn ṣe máa print ìwé kò tí ì di mechanized printing nígbà yẹn ọwọ́ ni ẹ fi ń to gbogbo ẹ̀ ni ẹ fi ń gún kínní yẹn pọ̀ tí wọ́n ń sá ti ń di pépà mùsùlùmí wá ń rí i pé nígbà tí ìjọba Bani Umayya yà lọ ìjọba Abbaside ní 751 ní ẹ wá ronú pé ẹja kọ́pì ń tọ́ dáa bó la ṣe fẹ́ kọ́ bí ẹ bá àwọn Chinese bí ẹ ṣe ń tẹ pépà yìí àwa la ní ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ tá a fẹ́ translate tá a fẹ́ print yìí ń gbọ́ lọ́wọ́ bá wọn ṣe àwọn ìran Tang nínú ìran Chinese wọ́n fẹ̀sùn kan àwọn Baghdad pé wọ́n ti gbà lára oko àwọn wọ́n yanjú ẹ̀ lọ́wọ́ wọn ìrí yanjú àwọn Tang tí wọ́n jẹ́ ìran Chinese wọ́n kógun wọlé wá bá wọn ní Baghdad wọ́n kógun wọlé àwọn mùsùlùmí náà dá wọn lóhùn ní Baghdad at the end of the day mùsùlùmí wìn ní wọ́n wá kó àwọn èèyàn ní prisoner of war bí ṣe ṣẹlẹ̀ tí gbogbo ogun ayé kì í ṣe fún Islam nìkan àti àwọn akó ní prisoner of war kí lẹ́ẹ̀ fi kí ni ransom tẹ̀sán o àwa ò ní pa yín bẹ́yìn ṣe fẹ́ pa wá àmẹ́sàn kan ẹ̀ tó lọ tó lẹ́yìn lẹ́ wá gbógun bá wa mo ò rí nǹkan kan fi sílẹ̀ ọ̀dà mímọ̀ wo ni wọ́n mọ̀ tó lè kọ́ wa ọ̀kan ló ń mọ̀ bí wọ́n ṣe ń print paper níta ń wá kiri rẹ̀ ìwọ ń kọ́ òun náà mọ̀ ìwọ ń kọ́ ọmọ sírí ni àwọn ọgbọ́dọ̀ sọfẹ́ nìkan bẹ́ẹ̀ bá sọfẹ́ nìkan yẹ kó ń bẹ̀ wọ́n ibi táyé ìparẹ́ ibi ẹ̀ wà nù at the end of the day wọ́n sọ àṣírí bí wọ́n ṣe ń ṣe paper fún àwọn mùsùlùmí ìjọ náà lọ́hùn àwọn náà wá gbà kí yẹn wọ́n wá improve ẹ̀ ní time tí ò tí ì sí Amẹ́ríkà tí ò tí ì sí London Europe wà ní dark age ìgbà yẹn náà ń pè ní European dark age tí wọn ò tí ì lè fìdí ìgò kọ́hó mùsùlùmí á bẹ̀rẹ̀ sí produce paper yẹn manually Islam àwọn mùsùlùmí Baghdad ni wọ́n introduce paper sí Europe ló fi wá jẹ́ pé the first mechanized printer Germany ni wọ́n ti kọ́kọ́ ṣe láyé kó tó dé Spain ibi tó gbàgbọ́ Europe yẹn kí ni tí mo fẹ́ lò nu gbogbo tí mo sọ yìí wọ́n rí nǹkan dá lára ọ̀tá wọn wọ́n sì píìkì ẹ̀ ìdámọ̀ra ríta bí àṣìjáre ńlá fámọ̀rún. ilé sì máa rìn wá lílé fi máa rà wá wàhálà lílé òun dàlí náà rí. ilé sì máa rà wá lílé òun dàlí náà rí. tó bá kọjá lára agi tí gbogbo ara ẹ̀ jẹ́ ọsàn tó wà lórí igi ọsàn ní kí wọ́n jẹ má bá wọn jẹgi ìran aná ní jẹgi ọsàn ní kí wọ́n jẹ
bọ́ bá rí ìtọ́jú alárò tá rẹ̀ kọ́pì ẹ̀ ẹjẹ́ àjọ gbáyé rọrùn mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹlẹ́sìn Christianity ilẹ̀ Yorùbá traditionalist ilẹ̀ Yorùbá àárí kíní ń jákò lórí wa pé Yorùbá ni wa kò sí ìran tá a lè lọ tí wọn ní dá padà síbi tá a belong sí kí ló dé tá a níjọ gbé pọ̀ lálàáfíà mo fọlọ́run ọba bẹ̀ gbogbo àwa mùsùlùmí Ramadan bí ṣe ń bọ̀ yìí ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Call unto the way of your Lord with good admonition and wisdom. Good admonition and wisdom. Ọgbọ́n àti ìkọ́nilẹ́kọ̀ọ́ tó bá làákàyè mu. Ẹ jẹ́ wọn rí beauties of Islam. Lára wa sí tẹ́sí inú Ramadan. Àwa náà ti múra alẹ̀. Ariwo yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀. Tá a bá ń dárúkọ gbogbo àwa tá a jagun kí wọ́n má fi ariwo bà Islam jẹ́ nílẹ̀ Yorùbá. Bàbá wa kan bẹ tó jẹ́ kó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ó ṣe good very good méje. Ó sì ṣe yà méje. Bàbá wa Dr. Awa Ibrahim. Nígbà wọ́n bẹ̀rẹ̀ gbogbo wa la dójà bàbá. Èmi gan tí mo já kọ́kọ́ ọmọ bàbá èmi gan kọlu bàbá. Ká tó tọrọ àforíjì lọ wọn pé bàbá kò yá ni àmọ́ pé bó ṣe rí nù. Àwọn ni wọ́n mú tọ̀tún lẹ̀. Àwọn ni wọ́n mú tòsí lẹ̀. Ìgbìyànjú Dr. Awa Ibrahim ń ló jẹ́ káriwó kúrò lórí íńtánẹ́ẹ̀tì. À ń ṣépè fúnra ni à ń yẹ̀yẹ́ ara ẹni. Ìgbìyànjú bàbá ni. Torí gbogbo wa la ní respect fún. Àmọ́ ń gbà táwa ń rò pé bàbá yọ support àwa ń support àwọn tọ̀hún kí ló dé àwọn eléyìí fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ ni but at the end of the day a rí àníyàn bàbá ìpànìyàn tó dáa ni bàbá Dr. Awa Ibrahim ẹni mà padà sí ibú kíkà àmín ó fi dọ́dọ̀ ìyá wa Queen ọba tó ní òní tàn yín láàmú ẹ wá dákun mo bẹ̀ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún ẹbí Alhaji Ọ̀kanlọ́mọ Shakiru Ọ̀kanlọ́mọ Adébáre Emma Ọlọ́run kọ́mọ bá ẹbí náà jẹ́. Àmín. Tẹ́nìkan bá wà tó wà láàrin wọn àti ìyàwó ẹ̀ tó súnmọ́ wọn jù àti Ògbà Gold ni. Torí wọn tó bá mú èèyàn tó lè sunú lé èèyàn fóṣù mẹ́fà fọdún kan ó ti kú òní àwàdà. Àmọ́ èṣù ló wọlé ìyẹn ni mo fi ń bá ìyàwó Ọ̀kanlọ́mọ sọ̀rọ̀ pé kó rò dáadáa o kó má jẹ́ kéṣù ọwọ́ lédélẹ̀ o wàláì Ọlọ́run ló mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ìjà lẹ̀dámọ̀ Ọlọ́run ló mọ̀ pín ẹ̀ ẹjọ́ wà pọ̀ ní ọjọ́ tó ti ń tẹ̀lé ọkọ rẹ̀ bọ̀ ìtì pẹ́ níjọ́ tí wọ́n àtàkì ẹ̀ l'Amẹ́ríkà ó wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ lẹ̀ lóko nítorí tèmi ní zone 2 lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé mọ́tò tó wà ń bẹ̀ ni wọ́n padà ju àtàdá àtòkúta lù ó wà ń bẹ̀ níjọ́ náà níjọ́ tí wọ́n lọ fi orúkọ ẹ̀ sínú watch list ní tàbùsí tí wọ́n arrest ẹ̀ tí ó sì débi tí wọ́n fẹ́ wọ́n gbé lọ tọ́lọ́ fi dá padà ó wà pẹ̀lú ẹ̀ níjọ́ tí ń lọ gba ìlú mi ìwọ Nàìjíríà ìwọ àti ẹ̀ ní kí ló dé tá a wá gba èṣù láyè báyìí mo bí Ọlọ́run fún ìdílé náà Ọlọ́run ní jẹ́ ìdílé yín ọ̀dà lórí àmín Ọlọ́run tí ń yọ Emma Ọ̀kanlọ́mọ láti ilẹ̀ wá Ọlọ́run náà ò ní padà àmín ìdílé yín méjèèjì ò ní dàrú ọgbọ́n ìmọ̀ àtòye tá a fi dá àlàáfíà padà sínú ìdílé náà Ọlọ́run kọ́ wa àmín tá a bá wá gbìyànjú ẹ̀ tí ò bá ṣeé ṣe tó bá jẹ́ pé kẹ́ ẹ túká náà ni ẹ túká lálàáfíà láì bá yàrá yín jẹ́ nítorí ìtọ́lọ́run ẹ̀yin méjèèjì lẹ bìlọ́ǹgì sí mi ẹ̀yin méjèèjì ni mo ní lánìtàn ẹ túká lálàáfíà ẹ má bá yàrá yín jẹ́ bí bẹ́ẹ̀ kọ́ kò síjà ọkọ àtìyàwó tí ó lè parí ẹni tí bá ń ronú pé èmi kí mo ti rojọ́ fún lágbájá mo ti rojọ́ fún tàmọ̀dò wàláì níjọ́ àdánwò rẹ̀ bá dé àwọn tí ń tijú yẹn ò ní tijú ẹ̀ mọ́ Ọlọ́run sọ fún Ànábì nínú Quran pé yá ayọ́ an-nabiyyu lima tuharrim ma ahallallahu laka tabtaghi mardata azwaji nítorí pé òun wá yọ́nú ìyàwó rẹ̀ ó sì ń wá fẹ́ kíjà tí ń bẹ láàrin àti kan náà àwọn ìyàwó kékeré ó parí kí ló dé nítorí náà mo bẹ̀ Ọlọ́run fún ìdílé Emma Adébáre Ọ̀kanlọ́mọ ìdílé náà ò ní dàrú o ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold ìdòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá thousands acres of land ètò ọba fẹ́ ni kò béèrè gbogbo ẹ̀ ló sì fèsì main road àmọ́ retí yín pẹ̀lú ògo Ọlọ́run àjì 2025 lílọ ni ẹ sanwó sí iléeṣẹ́ wa a kì í ṣe sọ̀rọ̀ ń gbò ẹ sanwó sọ́dọ̀ wa ẹ gbádùn àjì náà bákan náà ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ má jẹrà kalẹ̀ ẹ text message pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà labroad I need àwọn young ladies within the age of 20 to 45 àwọn àgbàlagbà ló kù lórí platform àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan náà sì tún kù o bẹ̀tẹ̀ àwọn ọkùnrin ti rush wọn wọ́n ti kó wọn lọ ilé wọn wọ́n ti dọ́kọ láya ní Nàìjíríà náà a nídìí ẹ̀yin ọkùnrin tó pọ̀ láti wá fẹ́ àwọn obìnrin tó pọ̀ yìí
má jẹrà kálé òwòye ẹjọ́ tó ti ń tojú bọ lẹ́kiri nítorí náà phone text message WhatsApp 0057-81-81-82 mọ ọmọ yín wá lè kéwu àtìlé ẹ̀kọ́ wa àwọn ọmọ náà lálùbáríkà jà wá gan lọ nínú Ramadan wá sí wọ́n mọ wáyé lásìkò.